iná ń ṣan wọn ogun lájà. Ṣé o rí ìdí máa sọ fún yín lè ní ìlú? Wọ́n rán tí ìmáàmù yẹn ń ṣe. Ó fẹ́ dá Ọlọ́run sọ fún mi wípé ogun ló fẹ́ ogun ni òun àti àwọn tí wọ́n ń gbà lẹ́lẹ̀ wọ́n fẹ́ dá ogun sílẹ̀ ni. Ẹ̀rọ ogun kọ́ ló ń bà wá, wọ́n fẹ́ dá ogun ẹ̀sìn sílẹ̀ ni. Ọlọ́run sọ fún mi pé kì í sọ agbéjẹ mọ́wọ́ kí n máa wò. Owó ayé ẹ̀dá nǹkan tó fọwọ́ lẹ́rán nìyẹn o. Èmi ní Ṣùgbọ. Èmi ní highest position, the highest position wà ní Ògbómọ gẹ́gẹ́. Ẹrù ìjà olóògbàdé o. Èmi ò fẹ́ kí ìjà ẹ̀sìn kó ṣẹlẹ̀ ní o. Ẹni jù ní lọ. Nítorí ìbẹ̀rẹ̀ ìjà ìsìn òun la máa mọ̀, kò sí ní kó máa mọ̀ parí ẹ̀. Kò sí kankan tí mo ṣe fún ìmáàmù rárá tó bá dúró síbi kó sọ ẹni tó bá mọ̀ ẹni kí ni kábíyèsí tiẹ̀ ṣe náà. Nǹkan yọkọ tó bá ní mo ṣe kẹ́kọ̀ọ́ mi ló kúrò kó sọ nǹkan tó dé tó fi gbé mi lọ́kọ̀ ẹni kó sọ. Ìdí kan tí mo bá ṣe fún mi o kó sọ. Kò sí nǹkan tí mo ṣe fún un. Tí òun mo fi sọ wípé nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èdè lọ. Òótọ́ lẹ̀ ń gbọ́ yẹn. Àbí kárí mo ṣe ni ló fi ń bú mi. Ṣèlú àgbọ̀ pé mo ṣe ẹni kó sọ nǹkan tí mo ṣe fún òun lẹ́ẹ̀kan. Nǹkan tí mo ṣe fún kó sọ. Kí ló dé síta? Ṣé ọ̀rọ̀ mi yẹ rí? Tó òun ló kúkú pé mi lọ́tọ̀, òun ló fi fọwọ́ lẹ́rọ́ tí mò ń wò ó. Ẹ jẹ́ sọ pé èmi ò lọ mọ́ṣáláṣí. Kí ló kàn mí? Ìmáàmù tèmi ló jókòó síbi. Ẹ̀kọ́ ṣe sẹ́yìn lẹ́ẹ̀kan sí ọ́. Ẹ̀ẹ́dẹ̀gbọ́n náà ṣe sùúrù. Ẹgbẹ́ ìsọ̀tò èmi àti Imam tẹ́lẹ̀ ààrùn ìjà. Ó bá ẹ̀wọ̀n ní mo sọ ẹgbẹ́ kó sọ nǹkan tí ṣòwò ṣe lélẹ́yìn fún ẹni kó sọ. Ẹgbẹ́ ibi tí mo lọ pẹ̀lú parapọ̀. Òun ni wípé ẹgbẹ́ wà lẹ́yìn ẹ̀ farabalẹ̀ fẹ́ lé.